mo kí wa níbikíbi tí mo kí wa níbikíbi tá a wà tẹ́ ti ń wo àwòrán yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi àwòrán yìí ránṣẹ́ sí gbogbo àwọn olórí ìjọ, àwọn kan bíi Redeem, bíi MFM, bíi Deeper Life, bíi CAC Sẹ̀lẹ̀, Kérúbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ìjọ àgùdà, àwọn ìjọ onítẹ̀bọmi. Ẹ bá mi fi fídíò ránṣẹ́ sí wọn. Ẹ bá mi sọ fún wọn wípé kán sọ fún ọmọ church wọn ibikíbi tó máa ká lọ máa sign petition yẹn. Tọ́n bá jẹ́ kí àwa ká jáde tẹ́ kó ṣẹ́rí wọ́n gba ẹ̀tọ́, wọ́n ti gba ẹ̀tọ́, wọ́n gba ẹ̀tọ́ omi lọ́wọ́ yín, wọ́n gba ẹ̀tọ́ iná, wọ́n gba ẹ̀tọ́ ọ̀nà, wọ́n gba ẹ̀tọ́ ohun gbogbo tó yẹ kí ọmọ ènìyàn ní kán fi jẹ́ ènìyàn. Wọ́n gba gbogbo ẹ̀tọ́ yẹn lọ́wọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire. But wọn ò gbúdọ̀ gba ẹ̀tọ́ ẹ kó má lè sign po, wọn ò gbúdọ̀ gba ẹ̀tọ́ ẹ. Gbogbo àgbáyé la ti ń ṣe rally lónìí October 1st. Ẹ jẹ́ dúró náà kí la rí celebrate 60 years kí láǹfààní. Ẹni tó bá wo fídíò yìí sọ fún mi àǹfààní ẹyọ kan tó rí jẹ. Wọ́n bà education wa jẹ́ pátápátá, wọ́n rún ẹ̀. Gbogbo àwọn ọmọ náà lọ sí Libya tó lọ ṣe aṣẹ́wó. Mi ò tí níjọ́ tí mo nígbà tí mo ń dàgbà mi ò gbọ́ pé ọmọ Yorùbá ń ṣagbe. Wọ́n ti dolóṣó, gbogbo wọn ti dolóṣó. Ẹni kí àwọn YouTube ẹni kan lọ máa ṣàgbẹ̀ àbí kan lọ máa kọ́ṣẹ́. Wọ́n kọ́ṣẹ́ iná tó máa fi ṣiṣẹ́ dà, tailor rí náà ṣiṣẹ́, welder rí náà ṣiṣẹ́, bábà gan náà ṣiṣẹ́. Bákan náà àwọn tó lọ sínú oko wọ́n ṣoko yẹn tán. Nígbà tó wá ṣoko yẹn tán ẹ wá tún kó ẹran lọ síbẹ̀ ẹni kó máa jẹ ẹran yẹn. Tọkùnrin tóbìnrin wọn tí Fúlàní bá ti dóko wọ́n á mọ àwọn ìyá wa, wọ́n á bá wọn sùn. Èyí tán bá lè pa wọ́n á pa wọ́n. Àbí bẹ́ẹ̀ kọ́ àwọn Boko Haram wọ́n jẹ́ káwọn èèyàn gbádùn. Bandit wọ́n jẹ́ kí wọ́n gbádùn, àwọn gbọ́mọgbọ́mọ agbọ́mọgbowó wọ́n jẹ́ kí wọ́n gbádùn. Oríṣiríṣi gbogbo ẹ̀ wá bàjẹ́. Àwọn ọmọ wa wá di yahoo káàkiri. Ẹ tẹ́ gbọ́n mi ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí tẹ́yin fi jẹ́ẹ̀tì tẹ́ fi ń gun ọkọ̀ kiri tẹ́ fi tọ́jú ọmọ yín. Nígbà tẹ́ bá sọ pé kí àwọn èèyàn kan mú stika kan máa lẹ́ stika mọ́ mọ́tò kan máa lẹ́ stika mọ́lé wọn. Ẹ̀yin ò ṣe lẹ́ stika mọ́ ara yín kẹ́ máa jáde. Kí ló dé tẹ́yin kó bodyguard tẹ́ fi ń kóra yín káàkiri? Ṣé ìgbé ayé nìyẹn ni? À kọ́lé, à wá ṣe fẹ́ǹsì ẹ̀, à ga ju ilé fún ara ẹ̀ lọ. Ẹ̀wọ̀n nìyẹn. Now Nàìjíríà ò lè ṣiṣẹ́ mọ́, kì í ṣe èpè. Ẹni bá dẹ̀ sọ fún mi pé Nàìjíríà lè ṣiṣẹ́, sọ ìdí tó fi sọ pé á ṣiṣẹ́ fún mi. Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ sà. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́. Àdúrà tẹ́ ń gbà yẹn, àkókò àdúrà ẹ pàtì, àkókò pé ẹ ń ṣèdè ẹ pàtì. Bàbá Adébóyè, bàbá Oyèdépò, bàbá Kúmúyì, MFM, gbogbo yín pápátá CAC ẹ pa ọ̀rọ̀ àdúrà ń gorí òkè àgbà ẹ pa yẹn tì. For 60 years letting gbà àbí báyìí kọ́ fine ẹ ṣe ohun tó kù báyìí ní action. Afẹ́kẹ̀bẹ̀ sí ń sáà ní pé ọmọ Yorùbá afẹ́dádúró simple as ABC. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n recruit àwọn DSS, àwọn Fúlàní, Hausa Fúlàní, àwọn ló wà ní Navy, Hausa Fúlàní, àwọn ló wà ní Air Force, Hausa Fúlàní, àwọn orí ibẹ̀ ni mo sọ orí o, DSS àwọn ló wà ń bẹ̀, ọlọ́pàá Hausa Fúlàní ló wà ń bẹ̀. Embassy gbogbo Hausa Fúlàní àwọn ló wà ń bẹ̀. Nínú airport tí wà fún ara wa gangan pàápàá, nínú custom gangan, nínú kí ló ti ń pè, nínú port wa gangan Hausa Fúlàní ló wà ń bẹ̀. Ẹ gbọ́ kan wọ́n ṣí border ní ọ̀dọ̀ Hausa Fúlàní, wọ́n ti border mọ́ àwọn èèyàn. Ìyà ń jẹ àwọn èèyàn wa ní South Africa ti tún bẹ̀rẹ̀ xenophobia báyìí. Wọ́n ti kéde pé ọmọ Nàìjíríà wọ́n tún máa pa wọ́n. Ghana lásán ó ń dá yín padà láti ìlú. Ẹ wo bí gbogbo àwọn ọmọ wa tán jẹ́ kó jìyà, wọ́n mọ̀ọ́mọ̀ bà value system àwọn Yorùbá jẹ́. Ẹ jẹ́ mọ̀ pé àwọn ọmọ tó ń dàgbà báyìí wọ́n wò wípé bó ṣe yẹ káyé orí nìyẹn, kéèyàn kàn wá mu gààrí lọ́sàn-án kó dẹ̀ tún wò lálẹ́ tó bá rí bí ẹ̀pà kó tún fi le àbí kó jẹ̀bà. Wọ́n wò pé bí ayé yẹ bá ṣe yẹ kó rí yẹn. Àwọn ọmọ tá à ń tọ́jú yìí ṣe rí gbogbo kòtò tó wà lọ́nà títì tó mi dágún yẹn, wọ́n rò pé bó ṣe yẹ kó rí nìyẹn. Kì í ṣe bó ṣe yẹ kó rí nìyẹn. Tí náà ò bá lọ lí odindi wákàtí 4-5 àwọn èèyàn rò pé àbáyé fẹ́ parẹ́ ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́ bá wọ Nàìjíríà lónìí báyìí tí bá sọ pé mo fẹ́ lọ sí Nàìjíríà lónìí mo á ní kí fíìlì fọ́ọ̀mù kan bí màá fíìlì fọ́ọ̀mù yẹn màá mú dání. N bá ti fẹ́ dé embassy, àmì tí bá ti wá dé airport wọ́n á bẹ̀ sí sọ pé kí n sign ìwé kan, màá tún wá san owó COVID-19, wàá bẹ̀ sí wá hospital yẹn ò ní rí. System Nàìjíríà orí irọ́ náà build ẹ̀ lè ṣe rí 1999 constitution yẹn kò lè bí áńgẹ́lì bá wá tó bá wá jẹ president ní Nàìjíríà, áńgẹ́lì yẹn máa di áńgẹ́lì èṣù, ó máa di áńgẹ́lì òkùnkùn. Èmi mo sọ fún yín àti wádìí àti rí. Ẹ tó wá wo nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí ní United States níbi tí wọ́n wà ẹ́, wọ́n ti sọ wípé
intelligent general àwọn intelligent security náà sọ ní ìlú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àwọn Al-Qaeda àti ISIS wọ́n wà ńbẹ̀ wọ́n ti wá síbẹ̀ wọ́n ti wá bẹ̀ ṣe ibùdó àwọn Fúlàní àti Buhari wọ́n dẹ̀ pàdé àpò mọ́ wọn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta ẹni àwọn repentant Boko Haram tó sọ pé wọ́n repent wọ́n kó wọn lọ sí ìlú òyìnbó kan lọ mọ́ study ọmọ tiẹ̀ dẹ̀ ń jìyà so nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin tailor association bricklayer association ẹ̀yin gbogbo association tẹ́ ń ṣe láyé gbogbo ẹ̀yin tẹ́ ń lo ẹ̀rọ ẹ̀yin tẹ́ ń ṣe tailor ẹ̀yin tẹ́ ń kí náà ti ń pè wọ́n gbogbo iṣẹ́ tẹ́ ń ṣe pátá ẹ bẹ̀rẹ̀ sí ní béèrè bẹ́ẹ̀ ṣe máa sign petition ipe Yorùbá fẹ́ dá dúró ṣé ẹni tí Yorùbá bá dá dúró ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín wọ́n ní ìlú tí mo wà yìí wọn ò ní nǹkan tá a ní pàápàá ààbọ̀ nǹkan tí Yorùbá ní wọn ò ní ṣùgbọ́n nítorí pé wọ́n ti mú gbogbo ẹ̀ wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ dáadáa bá ṣe máa ṣe nìyẹn gbogbo ètò dẹ̀ ti tò ohun tó kù báyìí ni pé kẹsàn-án petition yẹn pé àwa ò ṣe Nàìjíríà mọ́ tá a bá ti ṣe bẹ́ẹ̀ a bọ́ lọ́wọ́ oko ẹrú ìwọ náà á bọ́ ọmọ tẹ̀ náà á bọ́ àwọn ìyá wa wọn ò ní máa pa wọ́n mọ́ wọn ò ní máa bá wọn sùn lóko a ò ní máa sùn pẹ̀lú ìfura tìfura ní tí mo fẹ́ sọ fún yín nìyẹn o nítorí náà nǹkan orúkọ tèmi ni Ẹ̀rígbèmí bàbá àròpọ̀ oore mo ránṣẹ́ yìí ẹ sẹ́ndì ẹ̀ sí gbogbo àwọn Christian association pátápátá ìwọ tó bá sẹ́ndì ẹ̀ ọmọ Yorùbá àtàtà ni ẹ tó o bá dẹ̀ sẹ́ndì ẹ̀ náà kò sí ṣòro ṣùgbọ́n èmi kàn mọ̀ wípé èmi ò fẹ́ jẹ́ adánìkan jọpọ́n èmi ṣe tèmi o ọwọ́ tiẹ̀ ló kù sí o bá mi fi ránṣẹ́ sọ́kùnrin bá mi fi ránṣẹ́ sóbìnrin bá mi ránṣẹ́ sọ ọmọdé àti àgbàlagbà lónìí báyìí gbogbo àgbáńlá ayé òun la ti ń ṣe rálì ṣùgbọ́n nígbà tó dé ọ̀dọ̀ Nàìjíríà wọ́n kó ọlọ́pàá jáde Fúlàní ó kó ọlọ́pàá jáde bẹ́ẹ̀ wàá ti wá mọ̀ wípé ìlú yẹn wọ́n gan mọ̀ pé nǹkan tó ń ṣe pé kò dáa òun ni wọ́n fẹ́ jẹ́ kẹ́nikẹ́ni ó sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ nǹkan fúnra o sign petition yẹn ire o.